لله الذي سهل لعباده الصيام والقيام نحمده على نعمه التي لا تحصى ولا تحصر ونشكره على فضله وإحسانه وحق له أن يشكر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تفرد ربنا بالخلق والتدبير الله أكبر. وكل شيء عنده بأجل مقدر وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أفضل من صام وقام وصلى وزكى وحج واعتمر صلى الله عليه وعلى آله الذين صلى الله عليه وسلم. وعلى آله الذين أذهب عنهم الرجس وطهره وعلى أصحابه الذين سبقونا إلى الخيرات ونعم الصحب والمعشر وعلى التابعين لهم بإحسان إلى يوم الدين ما بدل الفجر وأنار وسلم تسليما كثيرا الله أكبر الله أكبر. الله أكبر الله الله أكبر. أكبر كبيرا الله أكبر كبيرا. الحمد لله كثيرا الحمد لله كثيرا. سبحان الله بكرة وأصيلا أسمع لنا بكرة وأصيلا. لا إله إلا الله. tún dúpẹ́ fọlọ́ bàbá yìí a tún dúpẹ́ fọlọ́ọ̀bà aláàbáyìí wípé ọlọ́run ní ajẹ́ kan náà tó pé ó gbà wẹ̀ náà ìpínlẹ̀ tí ọlọ́ọ̀bà aláàjẹ́ kí á jẹ́ kan nu ẹni tó gba àwẹ̀ náà délẹ̀ ọlọ́run àdúgbò fún ọ. ọlọ́run a dúpẹ́ fún ọ alhamdulillahi rabbil alamin. náà lẹ́yìn náà nípa àwọn tí táwọn mẹ́nu bá lọ́pọ̀ gbà nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tá a máa mẹ́nu bà ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà fún àwa mùsùlùmí fún àwa mùsùlùmí nítorí mọ́rọ̀ ẹ̀sìn nípa tó jọ mọ́rọ̀ ẹ̀sìn wa tẹ́ ẹ rí àìpé àṣejù àfáà pọ̀ àìpàṣẹjù àfáà pọ̀ o tó bá sì jẹ́ pé a mọ iye tó jẹ́ àfáà ni tó bá yẹ pé a máa rírì ẹni tó jẹ́ àfáà ní tá a máa yí rẹ̀ tá àfáà ló ti ṣiṣẹ́ rẹ̀ tọ́lọ́wọ́ rán tí ó sì jíṣẹ́ tọ́lọ́ọ̀bà láàárín ẹ wò ó ètò bá ti wà ìláwà o èyí tí bá ti wà láwà o a ti yí padà bí ẹ̀sìn dáadáa láti yí padà bí ẹ̀sìn gbogbo wa ti máa ṣẹ̀sìn bó ṣe yẹ ká ṣe é wọ́n bá pààrà àfáà náà ṣùgbọ́n pa pé àfáà náà ẹni tó ní ìdíwọ́ máa ṣe wáàsí fún pọ̀ ni ẹ̀ tó nídìí kí wọ́n máa ṣe wáàsí fún pọ̀ ni àmọ́ ẹ̀tọ́ láàrin àfáà àmọ́ yàtọ̀ láàrin àwọn àfáà tí ọ̀fáà àtẹ̀ntí ọ̀fà kankan kàlùkùsà ló fẹ́ nú ni. kálukú ó sàn ń ṣe ìfẹ́nu rẹ̀ bó ṣe wù ní àfáà ó ṣe dáadáa àbọ̀sà ìdá yóò pè bótó ti ṣe ó ti lọ. àfáà ó ṣe dáadáa àbọ̀sá ìdá yóò ṣe gbogbo ohun tó ń ti ṣe ó ti kó bẹ́ẹ̀ náà nu Ọlọ́run ti dáríjì wọn. àwọn àfáà àsìkò yìí àwọn àfáà àsìkò tá a wà yìí níta bá ti ń ṣe ń tiyan ẹnìkan ètò wọn ṣe lórí ẹ̀. tí àwọn bá ti ń ṣe ń tiẹ̀ ẹnìkan kan gbọ́dọ̀ tún wọn ṣe. wọ́n gbà pé táwa ti ń ṣe òní ọlọ́dà. wọ́n ti gbà pé táwọn ń ṣe lọ́wọ́ nǹkan iná lọ́wọ́ àlùjọ ọ̀nà. níta bá ń ṣe fẹ́nìkan láburú òun lẹ̀ tọ́. tí ẹ bá ń ṣe fẹ́ nìkan láburú òun lẹ̀tọ̀ lọ́dọ̀ wọn. àmọ́ ìtẹ́ bá ṣe fún wọn láburú òun láburú. ohun tí ẹ bá wá sí fáwọn láburú òun náà máa jábú lọ́dọ̀ tiwọn. àwọn obìnrin lélẹ̀ kókó bọ́pọ̀ pa àfáà lọ lásìkò. eléyìí wá bá ọ̀pọ̀lọpọ̀ àfáà jẹ́ lásìkò táwa yìí. kẹ́ ẹ tó rà àfáà ọlọ́run kan. kẹ́ ẹ tó rí àfáà ọlọ́run òdodo kan. tí wọ́n lọ sọ fún pé àfáà wa ẹ̀mẹ̀kú báyìí. tí ẹnìkan lọ bá tí ó lọ ṣàtúnṣe ẹ̀ pé ẹ̀yà àfáà wa ẹ̀mẹ̀kú bí báyìí. tí ó sì fi ìfẹ́ gbà á. tí ó sì fi ìfẹ́ gbà á. àwọn àfáà wa ó kéré nú àwọn àfáà tí ń bẹ láwùjọ lásìkò táwa yìí. ọlọ́run ó kéré o. ọlọ́run sá àbá wa Khalifa ló sáré. ọlọ́run kó bá ní sa àwọn àbá wa gbà Khalifa wa ọlọ́run bá ní san wọ́n lẹ́san dáadáa. kọ́mọ kọ́ni bá ń pẹ́ alùpùpù ìgbà ọmọ ní ìdíkẹ́ yìí ó ti yára mi. ó sì mọ̀ pé tọ́jú ṣe pé tọ́jú ṣe ní ọkọ̀ nínú ọ̀nà kí ẹ ti tó ń fẹ́ nínú àwọn afá wa. àwọn àfáà wo èso ń fẹ́ nínú ọlọ́run bá ní lọ rẹ̀ ní wọn o ọlọ́run wọn ń wá lórí ilẹ̀. ẹ bá dà fẹ́ àkàtí ń sọ òótọ́ lásìkò tá a wà yìí. tá a bá rí àfáà kan tí ń sòótọ́ lórí lásìkò tá a wà yìí. ẹ jẹ́ wọn lọ ibi yóò kù sí kẹ́ ẹ lọ sọ fún un. ṣùgbọ́n ibi tó kù sí gangan ẹ lọ sọ fún wo. ẹ wò tí ó káwọn bóyá yóò tó bá gbà á pẹ̀lú ìfẹ́. tó bá gbà pẹ̀lú ìfẹ́. ẹ̀dùn máa fà dáadáa ẹni ọlọ́run ni o. àwọn ilé ẹ̀dùn ọmọ dáadáa ẹ̀kọ́ là máa yí sọ́dọ̀ rẹ̀. torí pé ilé wọn kì í sáà tó ń fẹ́ nínú. kì í sáà fún ìfẹ́ nú. àbá àti ọ wà lórí ìfẹ́ nú. àbá wà lórí ìfẹ́ nú. owó tó ṣe dáadáa ni wọ́n máa kọ́ dáa. gbogbo tó bá ti ṣe náà ọ̀dà náà ní lọ́dọ̀ rẹ̀. ọlọ́run ó ṣe dáadáa fún wa o. ọlọ́run tó ṣe o. Àmín Allah. tó bá jẹ́ fún àfáà wa bàjẹ́. tó bá yẹ fún àwọn àfáà wa ti bàjẹ́. kí la fẹ́ wá sọ ń pa tí ì sáà fà. kí la fẹ́ wá sọ ń pa àwọn tá a fà nǹkan kan o.
ọ̀tá àjọ ọmọ kéwú àtẹ̀tẹ̀ ẹja àfà. Àwọn tá a jọ máa kéwú àti ẹ̀yin tá àti àwọn tó jẹ́ àfà. Ẹja páyọ̀ Ọlọ́run lórí àwọn èèyàn o. Ẹja páyọ̀ Ọlọ́run o. Ẹja páyọ̀ Ọlọ́run o. Ẹja bẹ̀rù Ọlọ́run sí o. Ọlọ́mọ kéwú tọ́pọ̀. Ọmọ kéwú pọ̀ rẹpẹtẹ. Àníjọ tọ́pọ̀. Ìjọ pọ̀ rẹpẹtẹ. Ó kálukọ́ lọ́wọ́ bìlẹ̀ rẹ̀ sẹ́yìn rẹ̀ jáde kìámọ́. Òun kálukú Ọlọ́run ó bìlẹ̀ rẹ̀ sẹ́yìn rẹ̀ lọ́ba ti jọ́ gbẹ̀ǹdà àlìkìyámọ́ o. Kò sí pé àwọn ẹgbẹ́ yẹn àfà àmọ́ ní àfà rẹ ni. Àfà wa ni ò sí bẹ́ẹ̀ mọ́ o. Ọ̀gá wa ni ò sí bẹ́ẹ̀ mọ́ o. Aṣáájú wa ni ò sí bẹ́ẹ̀ mọ́ o. Allahu Akbar. Ọlọ́njọ́ da fáńjọ́ náà o. Ọlọ́njọ́ da fáńjọ́ náà já rù wá sọ tàbí tó dáńjọ́ náà. Àlùkùránì sọ fún wa, ó sọ̀rọ̀ tó lágbára fún wa. Àlùkùránì ọ̀rọ̀ mi máa ń sọ̀rọ̀ tó lágbára fún wa. Bẹ́ẹ̀ ni mo fẹ́ pé bẹ̀rẹ̀ láti múra àmì àtẹ̀yìn. Èmi àti ẹ̀yin náà ìbí láti mú sẹ́sẹ̀. Èyí tẹ́ jẹ́ àfà àtàjọ́ máa kéwú. Àwọn tá a já àwọn tó já àfà àtàwọn tá a jọ máa kéwú. Ká máa dìfẹ́ǹdì ìbàjẹ́. A máa wá dìfẹ́ǹdì àìdá ìbàjẹ́, a máa dìfẹ́ǹdì ẹ̀. Ẹni tí ń ṣe tí ọ̀dà àbí sọ tí ọ̀dà tó a máa kẹ́ lẹ́yìn. Ẹni tí ń ṣe tí ọ̀dà àbí wà tí ọ̀dà àbí rìnrìn tí ọ̀dà àwa nílé sọ fún pé àìdá lélẹ́yìí ìyá wa tún máa bò láti rí. Ẹja páyọ̀ Ọlọ́run o. Ẹja páyọ̀ Ọlọ́run jàmá. Kálukú ní ó dò sáré tiẹ̀ o. Kálukú ní ó rìnrìn àjò tí ò ní wá padà mọ́ kálukú ní ó rìnrìn àjò. Ẹja sòótọ́ ọ̀rọ̀ o. Ẹja sòótọ́ ọ̀rọ̀. Pẹ̀lú ẹ̀kọ́. Pẹ̀lú ẹ̀kọ́. Àníkéèyàn ya sá o. Àníkéèyàn ya sá o. Wọ́n máa yàgbọ́ àwọn ẹni Ọlọ́run bolẹ̀ àbáwọn àfà àbí kíní kan máa yẹ bolẹ̀ wọ́n ní nǹkan o. Wọ́n ní àkéèyàn ya sá kọ́ máa gbọ́ àwọn ẹni Ọlọ́run o. Tí a fẹ́ ṣe wá àṣà òfẹ́ ṣàtúnṣe ọ̀nà ẹgbọ́n bẹ tí èèyàn lè lò tí ọ̀nà wàhálà lọ. Tá a bá fẹ́ ṣàtúnṣe lórí ẹ̀sìn ọ̀nà ọgbọ́n ń bẹ tá a lò tó ní tí wàhálà tó mú wàhálà kan dání. Tí ò sì léébù lọ pẹ̀lú. Tí ò sì ní láìbù kankan lọ. Ìyá tají dáadáa o. Ẹja múra o kátají o. Àlùkùránì sọ fún wa nígbà tí ń parí sọ́tò lè fi tọ́. Wọ́n ní Àlùkùránì sọ fún wa ní ìparí Suratul Infitar. Ní yẹ́wò mọ̀lá támílìkù nafsun li nafsin shay'a. والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. Ọmọ ìyá mi ṣe rí ọ̀rọ̀ lágbára o. Wọ́n lọ́rọ̀ tí àyà ìsọ Àlùkùránì sọ yìí ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tó kábìtì ọ̀rọ̀ tó hẹ́rì máa ní o. وما أدراك ما يوم الدين وما أدراك ما يوم الدين. Ọjọ́ tí ẹnìkọ̀ọ̀kan wa tá gba ẹ̀san sẹ́ta sínú ayé ń bí. Ẹni ó ṣe lọ́gbẹ̀sán rẹ̀. Ẹni ó ṣe dáadáa yóò gba ẹ̀san dáadáa. Ẹni ó ṣe aburú náà kò sí nǹkan kan ju pé yóò gbẹ̀san aburú náà lọ. Sásọ pé jàǹkì àmọ́ ní sáyẹ́nsì fóònù ti rí làkàlẹ̀ nìkan fún wa. Tí a bá sọ pé ọjọ́ àlìkìyámà mà bóun ni ó ti máa rí nù làkàyà ẹnìkọ̀ọ̀kan wa gan. Ẹlòmíì kàkójọ gbé ìlú ọ̀gbàgbọ́ gan. Ẹlòmíì ò tiẹ̀ nímọ̀ nípa pé ọjọ́ kan tiẹ̀ ń bẹ jíjọjọ́ náà gan. Wọ́n sọ fún pé ó mọ̀ la. تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. Àlìkíyámà tá a fẹ́ sọ̀rọ̀ ìfún ayé. Àlìkíyámà tá a fẹ́ sọ̀rọ̀ ẹ̀fún ayé yìí. Yawma la tamliku nafsun li nafsin shay'a. يوم لا تملك نفس لنفس شيئا. Bàbá kò lè fojúlẹ̀ láyé kọ́ máa rọ́mọ rẹ̀ kò kí ọmọ jẹ́. kò lè fojúlẹ̀ láyé ń bì tá a wà yìí kí àwọn máa jọ ọmọ rẹ̀ kó àwọn wòran. Ẹranko ká ọfẹ́ kọlu ọmọ kan. Tí ẹranko kan tó bá tiẹ̀ fẹ́ kọlu lásán gan. Ẹranko burúkú fẹ́ kọlu ọmọ kan. Tàbí nǹkan burúkú fẹ́ kọlu ọmọ kan. Ọ̀rọ̀ jẹ́ aburú o. Àmì ọ̀gbìn pẹ̀lú ògùn Ọlọ́run. Tí bàbá rí máa wu yọmọ òwúrọ̀ báyìí. Tí bàbá rí gbọ́dọ̀ máa wu ọmọ rẹ̀ náà bí. Láti àpéyà. Àwọn àpéyà. Tí ìyá kan fi ṣe náà wò bí. Ìyá kò lè fi ṣera wò. Kí ló ṣe? Yóò ṣe múra sí ni. Pàṣẹ orí ìjà àlìkìyámà. Wọ́n ní ìwé ilé òun òsìnjọ́ àlìkìyámà. Sani pé ọmọ tí èkìrùn tó lọ́mọ ẹwọ náà lọ ẹ̀dọ̀ àbá ọ̀rẹ́ bára ti pé máa ń yọ lọ́wọ́ ọmọ lọ náà lọ́mọ ẹ̀dẹ́ يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. Ó tó yẹ pé nìkan kan ọ̀làgbádà àti ṣe ọba ọ̀làgbádà àti ránmọ ẹ̀ lọ́wọ́ ìyá ọ̀làgbádà àti ránmọ ẹ̀ lọ́wọ́ láti àkókò ìyàwó àbí àtìyàwó èkó. يوم لا تملك نفس لنفس شيئا Kí sọkùnrin rẹ̀. Kí sọkùnrin rẹ̀.
ní sọkùnrin rẹ ní òòrùn tí à ń dé ìyàwó ẹ̀ tó sì máa wòrán báyìí. Kìí sí kí ni? Kìí sí ìsọbìnrin rẹ ni yóò máa jọ fọ́ ẹ̀ tó sì lè rẹ̀ lọ́wọ́ tó tún máa ti sì lọ́wọ́ tó wọ́n ti rẹ́rìn abẹ́ẹ̀kọ́ ìwé ẹ̀ tó bá ń bẹ ìwé wọn abẹ́ẹ̀kọ́ ìkọ́ mọ̀ ẹ́ ìgbò ń tọkọ mi ojú mi ti yàwó mi ìdálì kìí àmọ́ kò sí irú ẹ̀ ọ̀gá mi lọ́mọdé ọ̀gá mi lọ ní ìjọ pàṣẹ ọ̀gá mi ìlà padà tí ó torí ẹ̀wọ̀n náà tí ó mọ̀ sẹ́sì síṣẹ́ rẹ̀ mọ̀ sí ọwọ́ ìjọ náà ìyá rẹ̀ mọ̀ nílẹ̀ ìlú rẹ̀ ẹjẹ́ pẹ̀jọ́ o ẹjá di rẹ̀ kí á mọ̀ kò lágbára o ẹjá di rẹ̀ kí á mọ̀ kò sí kí ni ẹjẹ́ tàà sí ìtó gẹ́ ọgbẹ̀rún àti èkírun ọmọ sọ́kọ̀gbà ọmọbẹ̀rún ẹtí pẹ̀lú mùsùlùmí tí èkírun ìjámúra sí òun dáadáa o àkọ́ tí wọ́n kọ́ sí ìṣirò ìdájọ́ ìfìyàmọ̀ lórí ẹ̀ kí ni ẹni tí èkírun kò ní èrè kan ìyàmọ̀ kírun dáadáa o ìwọ ọkọ tẹ́ èkírun ìyàwó ẹ̀ sì ń kí ọwọ́ pẹ̀lú ìfìyàmọ̀ ọwọ́ pẹ̀lú ìwò ìyàwó ọ̀wọ̀ ìdínà lọ ọkọ̀ sí owó láwọn náà lọ ní ṣe tiwa bẹ́ẹ̀